Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní dábọ̀ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásikúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé èyí. Mo kí gbogbo wa ní lóko gbogbo ibikíbi tí Ọlọ́run ti ní kẹ́ ní àǹfààní kẹ́ máa gbọ́ mi ní òní kẹ́ ẹ sì ń wò mí ní òní ojú tí ẹ fi ń wò mí ojú náà lè fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà lè di. Mo kí gbogbo wa lọ́lọ́kan ìjọ̀kan mo kí ọkùnrin nínú wa mo kí obìnrin mo kí ọmọdé mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó mọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mìíràn tí ṣe àti èyí tí a ti ṣe torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Kí ni mo wá fún wa ní òní? Ó ní bí a ṣe máa lo ọ̀pọ̀lọ́ tí mọ́tò bá pa. Ẹ rí most especially ní àwọn àdúgbò kan tó yẹ pé tí a bá rìn lọ lójú títì a máa rí pé mọ́tò ó ti tẹ ọ̀pọ̀lọ́ mọ́lẹ̀. Ó lè jẹ́ mọ́tò, ó lè jẹ́ kẹ̀kẹ́, ó lè jẹ́ ọ̀kadà tábàṣà ti rí láàrin títì tí ó ti tẹ̀ mọ́lẹ̀, ó lè jẹ́ gbígbẹ, ó lè jẹ́ tútù tó ṣẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ rí. Ẹ jẹ́ ká gbé ọ̀pọ̀lọ́ yẹn ká gbé sínú apẹ. Ẹ jẹ́ ká fi orí atare kan sí ká wá jò. Tá bá ti jò ẹ jẹ́ ká lọ́kúnná. Tá bá ti lọ́kúnná ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ mẹ́ta mẹ́ta sí gbogbo ríkèríkè ara mẹ́ta mẹ́ta. Níbo ni oríkèríkè ara wà? Àárín orí mẹ́ta, ẹ̀yìn ọrùn mẹ́ta, ibi sódà bíbà mẹ́ta, ẹ̀gbẹ́ kejì mẹ́ta, ibi ẹ̀yìn mẹ́ta, ẹ̀yìn bíbà náà mẹ́ta, ibi àyà mẹ́ta, ibi ọrùn ọwọ́ báyìí mẹ́ta, ibi báyìí mẹ́ta. Àti sín bíbà yìí. Ó kù bí waist lẹ́gbẹ̀ẹ́ mẹ́ta, ibi orúnkún lẹ́gbẹ̀ẹ́ orúnkún mẹ́ta, ibi ìsàlẹ̀ mẹ́ta. Bí a ṣe máa sín mẹ́ta 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 ni tó bá yẹ kó mọ kékeré a lè ṣe ọ̀kọ̀ọ̀kan fún un. Sẹ́rí ẹni tó bá sín gbẹ́rẹ́ yìí gbogbo ọ̀tá ọkùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tán bá dárí kọ́ ẹ kàn máa gbọ́ pé lágbájá wà níbi kan mọ́tò lọ yàbá èèyàn onímọ̀ ìpè ní mọ́tò tó lọ yàbá nǹkan tó forí ara ẹ̀ pé òun náà ló lọ bá yẹn. Àfi tí wọn bá pe orí yín níbi iṣẹ́ asẹ́ta tó gbóná ni bí a ṣe máa ń lo ìyẹn ọ̀pọ̀lọ́ tí mọ́tò bá pa sí ojú títì. Ó ní mo ṣàlàyé fún wa ní òní pé most of our gbẹmí tàbá rí ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa sí ojú títì tá máa wò iṣẹ́ tó dẹ̀ ní agbára ni. Ẹlòmíì tí wọ́n bá lè lo tí wọ́n bá lè sin gbẹ́rẹ́ yẹn tí wọ́n bá ti jó bẹ́yẹn tán bá lọ tó bá kúnná ẹlòmíì á dá sínú cream a máa fi para kẹlòmíì kó dá sínú cream kó máa fi para. Iṣẹ́ tí gbẹ́rẹ́ yẹn máa ṣe náà ni ti ìpara máa ṣe bẹ́ẹ̀ títí gbẹ́rẹ́ yẹn ó máa ń wà lára fún ìgbà pípẹ́ ni. A tún lè rí ní ẹ̀ lẹ́yìn ọdún kan bẹ́ẹ̀ tí ó máa ń pẹ́ ní ara. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Èmi náà lọ́mọ yín àbúrò yín olùfẹ́ Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí oúnjẹ tó bá dìgbà mí àtọmọ̀ ọ̀rọ̀ mi tó tẹ́yọ̀ tó ṣe lé ìwà ó dàbọ̀.